tí wọ́n mọ̀ sọ pé wọ́n yìn mí ni Ọlọ́run lé wọn jìnnà sí mi. Toró wù mí kí n ṣe dáadáa gan-an, ó wù mí kí n nu omijé àwọn èèyàn nù, ó wù mí kí n ṣèjọba tó yẹ pé tolówó ti mẹ̀kúnnù tẹrú tọmọ ẹni ọmọ ṣàdúrà fún mi tí mo bá lọ tán. Ṣùgbọ́n àwọn èèyàn tí máa ń wù wọ́pọ̀ gan, ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń súnmọ́ wọn àwọn nìkà. Mo gbọ́ ìtàn sákúrà, mo ṣalábàápàdé ìkan nínú àwọn tó lọ wọn sákúlà gangan nígbà ìjọba bàbá Ladoja. Lára àwọn tó líìdì wọn lọ wọn sákúlà, mo ṣalábàápàdé wọn, mo dẹ̀ mọ ìtàn sákúlà yìí, mo dẹ̀ ṣe ìbánifọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Wọ́n sì fi yé mi pé n tẹ́ ń jà fún kì í ṣèjà ìmọ̀ kan, wọ́n lè jàjà ìmọ̀ kan. Lóòótọ́ níjọba gbalẹ̀ yín, wọ́n gba 75 left 75 right. Ṣé o gbọ́ wa la agree sí yẹn? Thank you. Ṣùgbọ́n gbà tí wọ́n gbé sákúlà dé, wọ́n pe àwọn technocrats, àwọn òṣìṣẹ́ ìjọba, wọ́n ní ká lọ design circular road. Wọ́n dẹ̀ design circular road with 75. Accusation ilẹ̀ tí ìjọba bá fẹ́ gbalẹ̀ is of two types. Wọ́n pè kan ní plan accusation, wọ́n pè kan ní total accusation. Ní tí wọ́n present gbà yẹn ní plan accusation, not total accusation. Ní tí wọ́n pè ní plan accusation is that títì lọ kọjá lọ láàrin left lélẹ̀, right lélẹ̀ to my side, left lélẹ̀, ìjọba gba bí ọgbà bí ọgbà títì. Ṣùgbọ́n bí ìjọba ṣe gba bí yẹn, gbogbo àwọn tó wà ń bí àní lé wọn kúrò. Ilẹ̀ wọn tí wọ́n ti kọ́lé sí yẹn tí wọ́n náà ní ọ̀jẹ̀, ṣùgbọ́n ìjọba ó pàṣẹ pé láti bí síbí o story building náà gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ o, láti bí síbí o commercial area ni o, láti bí síbí o filling station ni o. Ìyẹn náà ń pè ní plan accusation. Plan accusation yẹn ìjọba ni ó regulate ibẹ̀ yẹn, ṣùgbọ́n ẹni tó ní náà ni ó máa tà. Ìkejì ni wọ́n ń pè ní total accusation. Total accusation yẹn tí wọ́n bá gbalẹ̀ bẹ́ẹ̀ yẹn tán náà àwọn gbélé yìí, wọ́n á lé gbogbo wọn dànù. Eégún wọn ò ní sẹ́ńbẹ̀ mọ́, wọn à ní lápá ń bẹ̀ mọ́ rárá. Wọ́n á kàn fún wọn lówó tí wọ́n fún wọn, wọ́n á ní kí wọ́n máa lọ. Sẹ́rí that níbi tí nǹkan ti ń work, that plan accusation yẹn náà wọ́n á sì take care àwọn yẹn o, bọ̀ owó tó kéré ni o. Tó bá jẹ́ pé I was talking to somebody, mo wà highly inquisitive particularly on this issue of circular road. Mo wá ń bi ọ̀pọ̀lọpọ̀ yẹn ló gbé mi dọ́dọ̀ ẹni yẹn, torí mi rò pé ìgbà míì tí mo bá sọ̀rọ̀ wọ́n lè ní torí pé ó jẹ́ rédíónìkì ni, wọ́n lè ní kí ló mọ̀ nípa àjọba, that language pé kí ló mọ̀ nípa àjọba, òṣòro kò easy bẹ́ẹ̀ ni, kí n tó bí mo ṣe tó yìí náà níwọ̀n bí mo ṣe mọ̀ yìí ni mo ti máa sọ pé tí n bá ti kọ́lé ẹyọ kan, tí n bá rówó kí n tó kọ́ kejì, n ti make sure pé àwọn tí ò dín ní 10 náà do nílé lára mi. Wọ́n máa ń sọ fún mi gbà yẹn pé torí pé mi ti lówó ni, but mi ti wà lówó tó bí mo ṣe rò pé màá ní tó tí mo fi ṣe ju bí mo ṣe ní màá ṣe lọ. Ó wá jẹ́ kí n mọ̀ pé gbogbo tó o bá jẹ́ nǹkan tán ò ní ṣe nǹkan, tó o bá débẹ̀ tán kò possible. Mo rí i pé most of the time ó ní ṣe pẹ̀lú irú ẹ̀ńtẹ́ni yẹn jẹ́ gan. Mo wà worried
mo fẹ́ mọ̀ bóyá ìròrí mi bóyá kò bá ìjọba mu ló gbé mi dọ́dọ̀ ẹni yẹn ni mo ṣe bí wọ́n léèrè pé ṣé kò possible kíjọba gbàbẹ̀ yẹn ni ṣé bí wọ́n fẹ́ kí ìlú develop fine kíjọba gbàbẹ̀ yẹn ibi tí ilé ti pọ̀ sí yẹn kódà kó jẹ́ ilé alámọ̀ ló wà ń bẹ̀. Okay, little story. Wọ́n pè bìkan ní is it not Mitikin ní London Mitikins ṣe mọ̀ pé àwọn tó níbẹ̀ gangan àwọn ni wọ́n lé kúò ní London ó ti di new city báyìí ilé tó wà ń bẹ̀ nígbà tó wà nínú igbó wọ́n wó náà àbí bàbá wọ́n tún ṣe wọ́n wá fi àwọn ibìkan ṣe bíi museum ń bẹ̀ bíi ibi tẹ́lẹ̀ ọmọ wò pé bí kìíní ìṣerí tẹ́lẹ̀ lélẹ́yìí o àwọn ibi tó bá ti kọ́lé sí ń bẹ̀ ó ní ta lè ṣe sí tàbásàfẹ́ kẹgbẹ́ títí beautiful ó ní bá ṣe lè ṣe bẹ̀ àwọn ibi tí ilé ò tí ì sí tilẹ̀ wà wọ́n á kàn sọ pé gbogbo bí o nǹkan báyìí náà gbọ́dọ̀ ṣe síbẹ̀ o yóò jẹ́ àǹfààní fún àwa tá a lówó lọ́wọ́ tí sákúlà gba wájú ilé wa lọ tá à ń ralẹ̀ ní 700 kílẹ̀ wá di 7 million kó di 70 million